ọlọ́lá là ń gbọ́lá fún àbùkù kò sí fẹ́ ní àpọ́nlé láwùjọ aládé ni kẹ́ ẹ gbádé fún ẹ fi oyè fún olóyè yínníyínní kẹ́ni ṣèmí bí eégún ẹni bá jóore orí àsìmọ́ wá tọ́kùn èyí ní gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun ni wọ́n fi kí bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ̀ tó yọ̀ sí ọkọ̀ rọ́pò wọ́n tún fi àsìkò yìí láti kí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà lórí iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe lórí bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ̀ tó yọ̀ sí ọkọ̀ rọ́pò wọ́n wá fi àsìkò láti dúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí wa káàkiri ilẹ̀ Yorùbá lórí iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe tí wọn ò jẹ́ kí gbogbo wàhálà wọn kó já sásán láti ọdún 2022 títí di àkókò yìí gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun wọ́n dúpẹ́ gidigidi gan o wọ́n ní ẹ ṣé púpọ̀ látòrí ààrẹ ẹgbẹ́ Alhaji Abdulganiu Alágbàlá èyí tí ń ṣe ààrẹ gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn pátápátá tó fi dórí igbákejì Mrs Ọmọkẹ́hìndé Ìgàdùbí Kentos igbákejì ààrẹ nìyẹn Ajia Queen Nara head of event planner Alfa Daud Kajola general secretary Yeye Osumade Ọbabìnrin chairman of national elder evangelist Tóyìn Asubiaro treasurer Mrs Tóyìn Ọláoyè diaspora governor àti Sam Bayo Ọ̀yábáyọ̀ head of finance pẹ̀lú Prince Adébímpé E.T. national PRO comrade Ọ̀pálẹ̀yẹ Ọlárẹ̀wájú financial secretary àwọn náà gbẹ̀yìn pẹ̀lú Mr Olúfẹ́mi Adéníyì head of intelligence department gbogbo wọn pátápátá ni wọ́n fi ọkàn ṣọ̀kan láti dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà àti gbogbo àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá pátápátá pé ẹ ṣé o ẹ kú àtìlẹ́yìn ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú o. yẹniyẹni kẹ́ni lè ṣèmí bàbá ṣe ni lóore ọpẹ́ là ń dá bí gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá lílé lóko lókè òkun bí wọ́n ṣe ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho àti kábíyèsí Olúbàdàn pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn gómìnà àti igbákejì gómìnà Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá káàkiri ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà làwọn náà tún fi ẹ̀mí ìmoore wọn hàn sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà látòrí ìyẹn gómìnà wọn nípìnlẹ̀ Ògùn ọmọọba Adéníran Ṣínà Olúwaṣeun tí igbákejì wọn sì jẹ́ Ṣítù Kẹ́hìndé Olúwaṣèyí tó fi dórí comrade Sunday erin ọmọ ìyẹn ni gómìnà wọn nípínlẹ̀ Ọ̀yọ́ tí Mr Lékan Akérèlé tó jẹ́ igbákejì gómìnà wọn bẹ́ẹ̀ náà ni Chief Ifákọ́ládé ìyẹn ni gómìnà wọn nípínlẹ̀ Ondo tí igbákejì wọn jẹ́ Prince Lódùdé Adékúnlé tó fi wá dórí Imran Abdulfatai Adeleke ìyẹn ni gómìnà wọn nílùú Kwara State nílùú Ìlọrin àti Gíwá Ọláyẹmí Ọmọ́tọ́lá ìyẹn ni igbákejì gómìnà wọn nílùú Ìlọrin Ìbílẹ̀kẹ̀ Stephen Olúfẹ́mi àwọn náà gbẹ̀yìn àwọn ni gómìnà wọn nílùú Kogi Àlùkù Ismaila Ọlánrewájú àwọn ni gómìnà wọn nílùú Èkìtì tí Reverend Agunbíadé Joshua tán jẹ́ igbákejì wọn Azeez Alimi Ìwàlóye àwọn ni gómìnà wọn nílùú Òṣogbo Prince Adéfioyè àwọn ni gómìnà wọn nípínlẹ̀ Èkó tí Mr Ọmọọlá ìyẹn jẹ́ igbákejì gómìnà wọn gbogbo àwọn gómìnà pátápátá tí wọ́n jẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ìyẹn nílé lóko àti lókè òkun ó ní wọ́n fi ẹ̀mí ìmoore rẹ̀ tó sọ wípé ẹ ṣé a dúpẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. ẹ yẹ kí n máa fi àkókò yìí láti máa kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá mo dẹ̀ ń kí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà àti gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tó fi dórí bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun wọ́n fi ìdùnnú wọn hàn sí gbogbo ọba pátápátá tó fi dórí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín gbogbo àtìlẹ́yìn yín pátápátá òun ni a rí láti bẹ̀rẹ̀ títí dé òpin lágbára Ọlọ́run Èdùmàrè bí wọ́n ṣe ń ṣàlàyé tí wọ́n sọ wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kábíyèsí ìgbà yín yóò tu gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ní ara o wọ́n tún wá ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà fún iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ̀ rọ́pò wọ́n ní ẹ ṣé gan o àdúpẹ́ lọ́wọ́ yín èyí ni bí gbogbo àwọn ìrìn àjò yẹn ṣe lọ látọdún 2022 títí di àkókò yìí. báyìí ni gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun bí wọ́n ṣe ṣe ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ọjọ́ kẹwàá bí wọ́n ti máa ń ṣe ní ọdọọdún. ọjọ́ ìbí bàbá wa olóyè Sunday Ìgbòho bó ṣe lọ ní ọjọ́ kẹwàá àti ọjọ́ kejìlá ó lẹ́ ń wò yìí níbi tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá tí wọ́n ti yẹ bàbá wa sí olóyè Sunday Ìgbòho tí inú oníkálukú tó sì ń dùn
tí inú wọn tó ń kún fún ayọ̀ ní ọjọ́ náà. Lẹ́yìn ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà, ó ní gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá, ó ní gbogbo wọn kó ara jọ pọ̀ láti wá sí nọ́mbà 10 Dan Street Westminster èyí tó wà ní ìlú òyìnbó láti bá olóyè Sunday Ìgbòho sọ̀rọ̀ kan tàbí méjì tí bàbá náà dẹ̀ ti fi ìdùnnú àti ayọ̀ láti fi pàdé gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá níbi tí wọ́n ti sọ̀rọ̀ kan tàbí méjì. Ibi tẹ́ ń wò yìí ni wọ́n ń pè ní nọ́mbà 10 Downing Street Westminster London. Gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ni wọ́n wá gbìmọ̀ pọ̀ tí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan láti wá bá gbogbo àwọn ọba láyé sọ̀rọ̀ lórí gbogbo rògbòdìyàn tó ń lọ nígbà náà. Àkọ́kọ́ ìrìn àjò tí àwọn ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ Yorùbá kọ́kọ́ rìn ó ní èyí tí wọ́n kọ́kọ́ ṣe àbẹ̀wò sí ààfin Aláàfin of Ọ̀yọ́. Níbi tí wọ́n ti lọ bá ọba aláyé kábíyèsí Aláàfin of Ọ̀yọ́ ní gbólóhùn kan tàbí méjì lórí rògbòdìyàn tó ń lọ nígbà náà. Lẹ́yìn ìgbà náà ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá wọn ò sinmi, wọ́n tún fò pa ó tún di Ilé Ìgbọ́n. Wọ́n dé ọ̀dọ̀ Olúgbọ́n of Ilé Ìgbọ́n láti bá bàbá sọ̀rọ̀ lórí tó ń lọ, bí wọ́n ṣe bá àwọn olórí sọ̀rọ̀ lórí gbogbo rògbòdìyàn tó ń lọ nígbà náà. Ṣùgbọ́n à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé gbogbo wàhálà wọn nígbà náà kò já sásán, gbogbo ẹ̀ ló já sí ayọ̀ àti àlàáfíà. Ẹ gbọ́ díẹ̀ lẹ́nu bàbá wa Olúgbọ́n of Ilé Ìgbọ́n lórí ọ̀rọ̀ tán sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àsìkò náà. Ilé kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá lórí ẹ láti lè bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tó wà lẹ́yìn gbogbo ẹ̀ tá a máa ṣe. Thank you very much. God bless you. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìrìn àjò gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá kò dúró sí ojú kan, kò dẹ̀ pín sí ọ̀dọ̀ bàbá wa Olúgbọ́n of Ilé Ìgbọ́n. Láti bẹ̀ ni wọ́n ti fò sókè láti lọ bá bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, bàbá wa kábíyèsí Ọ̀jájá one Ọọ̀ni of Ifẹ̀. Ibẹ̀ ni wọ́n ti lọ bá bàbá wa sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn kó tó di pé ó padà wá já sáyọ̀. Bàbá wa náà kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ wọ́n sọ gbólóhùn kan lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nígbà náà. Ẹ jẹ́ fún yín láǹfààní àti gbọ́n tí bàbá sọ ká tún tó tẹ̀ síwájú. Ọlọ́run kẹ́ Sunday Ìgbòho púpọ̀ Ìgbòho Òòṣà, Ọlọ́run kẹ́ ohun ọ̀rọ̀ gbé kalẹ̀, ó ní ọpọlọ. Olóyìnbó ló gbé ká máa lọ iléèwé, ká máa lọ kàwé yunifásitì, èyí tó ka ju ìwé yunifásitì lọ. Ọlọ́run kẹ́ láti gbé ọ̀rọ̀ kalẹ̀, bí wọ́n ṣe ń bá àwọn àgbà lò. Ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o bá ní àwọn tí ò fẹ́ràn ẹ̀ tó o bá súnmọ́ wọn tó fà wọ́n mọ́ra, ibẹ̀ ni wàá ti mọ ọ̀nà tó tún máa gbé gbà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ orí mi, mo dúpẹ́ lọ́wọ́ tẹ́ pé o bá ogun yẹn lọ. Ọlọ́run Olódùmarè ló bá wa pẹ̀rọ sí, ó lé jù báyìí lọ. Àwọn míì tó ń jàjàgbadì lọ́wọ́ mi fi yọwọ́ inú fún ẹ̀dọ̀ fún náà wà. Àwọn ni wọ́n fi wọ́n tẹ̀ torí ikọ̀ Sunday Ìgbòho, wọ́n mú àkáǹtì ṣe bá tó bá gbé wọ́n tẹ̀ ní òòlù wà wájú bàbá wọ́n tẹ̀dí àwọn agbẹjọ́rò lọ́ọ̀yà ká fi gbogbo ẹ̀ka òtítì wé, wọ́n tẹ̀dí wé ni a dẹ̀ máa yọ kúrò bẹ́ẹ̀ òtítì ṣe. Láti Ilé Ifẹ̀ ní gbogbo ọmọ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ó ní wọ́n ti gbéra pa tí wọ́n tún fi gba Mọdákẹ́kẹ́ lọ láti lọ yanjú gbogbo
rògbòdìyàn èyí tí ó ń jà rìnrìn káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà náà lọ́hùn. Àwa ti dúpẹ́ lọ́wọ́ ọba Elédùmarè tó fún wa ní àṣeyọrí iṣẹ́ náà ṣe. Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá, iṣẹ́ gidi, iṣẹ́ takuntakun àti àtìlẹ́yìn ńlá ó ní wọ́n ṣe fún bàbá wa olóyè Sunday Ìgbòho owó baba dami ẹkùn ọkọ̀ tó yọ̀ sí ọkọ̀ rọ́pò. Báyìí ni gbogbo àwọn ìrìn àjò náà ṣe wá lọ. Bẹ́ẹ̀ bákan náà ó ní à ń kí bàbá wa Emeritus Stephen Adébánjí Akíntóyè fún gbogbo àtìlẹ́yìn wọn fún bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti fún gbogbo ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun. Ẹ ṣé gan ni o bàbá wa Emeritus Stephen Adébánjí Akíntóyè, àgbà yín ó dálẹ̀ o. Ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Akin ọmọ Yorùbá lápapọ̀ tìlé tó kó ẹ̀mí àbọ̀ ẹ bá ń kọ́mọ Adéyẹmọ. Chief Sunday Adéyẹmọ Ìgbòho, orúkọ ńlá tí ń jámọ̀ láyà bí àrá, orúkọ tó ń dẹrù bo lórúkọ gan. Ọmọ Yorùbá ẹ má sùn o, torí pé gbòòrà a kò lè fojú kégbodò láyé. Títa ríro lẹ̀dá ń kọlà, wúrà tó máa dán alànà kọjá dandan o. Ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà, ẹ̀dá kan ò lè ṣì wá lọ́nà mọ́. Ẹ jẹ́ àfìmọ̀ṣọ̀ kan ká lè débi re. Ẹ jẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho ṣá. Ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú Alágbàdo Òde. Ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi, ọmọ gègèlè wodò sànyà. Ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí, omi kò sì náà ń kán sí yín lẹ́nu. Ọmọ òkúta mẹ́ta òkè Ìgbòho, ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀, ìkan ní mọ́ rọra. Ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ Ìgbòho mọ̀rẹ́, kí ló dé Ìgbòho mọ̀rẹ́ sí ọmọ òpópó sanran. Ìgbàgede Ìgbòho sùn wọn láláìsí bẹ̀rẹ̀, wọ́n ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ. Ẹ̀sìn ò ní bímọ méjì ní Ìgbòho mọ̀rẹ́, bẹ́sìn bá bímọ méjì ní Ìgbòho á fi kan pọkó sí. Amúkan yòókù bọ̀ sànyà, àtúmúyà rẹ̀ tí ò lọ́rọ̀ gbọ́, á fi ṣẹrù wálé. Wàrà mòjé ọmọ onílé ọ̀la, àwọn àjòjì tó ń ṣe ségesège tán láwọn ò ní bomi kó sí mu, wọ́n láwọn ò ní bomi sànyà wẹ́sẹ̀. Ìgbà tójú kò fi rí ń kọ́, gbogbo wọn náà sáré bomi kó sí mu, wọ́n sì bomi sànyà wẹ́sẹ̀.